الخلق كلهم àfáànásì ló kọ́. مفتقرون إلى الله. الخلق كلهم àfáà مفتقرون wa إلى jẹ́ ká الله. mọ̀ pé gbogbo ẹ̀dá ọlọ́run ọba pátápátá àtèèyàn àtàlìjọ̀nú àtọmọdé àtàgbà àti gbogbo ẹ̀dá pátápátá kódà àtẹjanú omi àti igi tí ń bẹ lórí ìdúró tí ń bẹ lórí ìnàró tí wọ́n rò yí pé bóyá igi lásán ni ọlọ́run gbogbo wọn مفتقرون إلى الله. gbogbo yín pátápátá tálíkà lè jẹ́. Gbogbo ẹ̀dá tọ́lọ́run dá èyí tí mí èyí tí ò mí èyí tó tún lè rí èyí tó tún ò lè rí. Muhammadu Lawal kò sí ohun tí ò mí. Kò sí tí ò mí àrùnkùnmọ̀gbà. Kò sí nǹkan tí ò mí. Àwọn èèyàn máa ṣàtà. Àtàlìjẹnú. Àwọn ní ti mí nínú nǹkan ní ihun tí ò mí. Ìwọ ni wọ́n rò pé kò mí. Ìwọ ni wọ́n rí pé kò mí. Ọlọ́run sọ pé ó mí. Ọlọ́run ní mí. Àmọ́ bí tí mí ni òye ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ọlọ́run ló wí bẹ́ẹ̀ walakin la tafqahuna tasbih. Àmọ́ bí tí mí ni òye wa aláwọ̀ èèyàn sẹ́ àtàlìjẹnú àti igi àtẹja àtodò gbogbo wa tálíkà Ọlọ́run ni wá. Ẹlòmíì lè tún wá gbọ́ wá sí kó tún náà tún tẹ̀sí bí àti mímí o. Ó lè má mọ̀ pé kéwò òun ni ò débẹ̀ o. Ó lè má mọ̀ pé kéwò òun ni ò débẹ̀. Kó fara Lọ́gbà balẹ̀ ní o. òye èdè ní òye. Má jẹ́ kí kéwò dàrú o. Má yẹ kí kéwù dàrú mọ́ ọ lọ́wọ́. Ó lè ní ọ̀tún tẹ̀síbíà sí ife mímí. Farabalẹ̀ kó lè wà dictionary tó bá yẹ kó wò dáadáa o. Lọ́wọ́ gbogbo àwọn dictionary tó wá yẹ kó wò dáadáa. Kó farabalẹ̀ o. Kó lọ wá mímọ̀ kún mímọ̀. Torí ọ̀rọ̀ ẹlòmíì máa ń súnyàn ẹni tí ò tó mú ni yóò wá náà lọ dẹ̀bù cross ẹ̀ báyìí pé mo ti mú. Ẹni tí àjẹkù yàtì ní ó jẹ. Ẹni tí ò tó ní ìgbà tó wá tún lọ ń dènà ẹgbẹ́ ni. A tún lù dáadáa ni. Kó gbìyànjú kó ra dictionary Tí tó yóò tún pọ̀. wọ́yẹ̀ pẹ̀ sí lẹ́nu. Kó ra oríṣiríṣi dictionary o. Oríṣiríṣi dictionary lọ gbìyànjú kó lọ rà á. Ó yá kí ló wá wí bẹ́ẹ̀. الخلق كلهم مفتقرون إلى الله. Gbogbo wa pátápátá aláìní ọlọ́run ọba ni wá o. Gbogbo ẹ̀dá Ọlọ́run aláìní Ọlọ́run la jẹ́. ومحتاجون لما عنده. Gbogbo wa pátápátá yányán la sì ń wá bùkátà lọ́sọ̀dọ̀ ọlọ́run. Gbogbo wa là ń wá bùkátà lọ sọ́dọ̀ Ọlọ́run. هو Àbí جميل ọdún عنه. sùúrù òjá àbí wọn ọ̀dọ̀ ta lẹ́ ń gbé bùkátà yín lọ. Ọ̀dọ̀ Ọlọ́run. Bọ́ ọ bá gbé bùkátà rẹ wá bá mi, kì í ṣèmi lọ gbé wá bá Ọlọ́run lọ gbé wá bá o. Bí ẹ bá gbé bùkátà wá sọ́dọ̀ àwọn bàbá kì í ṣàwọn nìyẹn pé wá fún Ọlọ́run ni. Èyí tó قال بعض السلف من شكا إلى عبد مؤمن فكأنما شكا إلى rọra الله. lo kéwú. Ó dáa. رضي الله تعالى Wọ́n ló عنه. tún kà. من شكا إلى عبد مؤمن Àkí àfa Abdulgani. Àkí àwọn àlùfáà Abdul Ganiyi. Bí oṣù mélòó sẹ́yìn àwọn ọmọ ìyá wọn kan nínú àwọn ọmọ sírí wọn bá wa lálejò ń bí. Bẹ́ẹ̀ni àwọn ọmọ inú àwọn ọmọ kéwà fún àwọn tí wọ́n tún gba tọ́tún tẹ̀síwájú lọ sí àti àrí. Abdul Yekini Dawud. Àwọn afọ Abdul Yekini Dawud àwọn náà bá ń gbà lálejò. Àtúwọ́n àwọn afọ Abdul Ganiyi Muhammadu Lawal àtúgbàlejò wọn náà lónìí. Ilé gbàgbé sọ́ọ̀dì mú ẹ. Radiyallahu ta'ala. Ẹ̀ngbọ̀n òǹbẹ ń lè kí wọ́n máa pè ń gà ní Kétu. Nígbà tó wà nílé kéwù Gani àfọ Gani Kétu náà máa ń pè wá. Torí Kétu ní ń gbé ńgbà. Torí pé Kétu ni àwọn bàbá kọ́lé sí. Ní gbogbo ìgbà náà tí ó wáyé wà nínú yúnífọ́ọ̀mù ló wá ti jẹ́ PA mi. Gbogbo ìgbà tó àgbà tó ti wà yúnífọ̀mù náà ti jẹ́ bí àwọn bàbá wa. Bẹ́ẹ̀ ni irú ẹ̀ ni mo sọ fún àwọn àdùnmábùbù níjọ́ wo ọba ní àwọn àdùnmábùbù tọkàntọkàn làwọn náà o. Àlùmọ̀bùbù tọkàntọkàn ni wọ́n. Fún wọn níjọ́ ẹgbẹ́ má jẹ́ kọ́rọ̀ PA dìjà o. Má jẹ́ kọ́rọ̀ PA dìjà. Má jẹ́ kó dìjà o àwọn náà tí àwọn lè ti ṣe PA kọjá ti pẹ́ o. Àwọn eléyìí ti ṣe PA rí wọ́n sì tún ṣe PA lọ́wọ́. Ó lọ ọmọ sírí ó lọ gbogbo ẹ̀ ó tún dé padà sẹ́mi ọ̀sọ́dún èmi ọ̀gá ẹ̀ ni. Wọ́n lọ sí Mẹ́tìrí wọ́n tún padà sọ́dọ̀ ọ̀gá wọn láti ṣe PA fún tipẹ́ náà ni. Bẹ́ẹ̀ni kódà ń gbà náà àkáǹtì kan ń bẹ èmi àti ẹni signatory ń gbà náà. Àkáǹtì kan bẹ àwọn méjèèjì ni wọ́n jọ máa ń sáìn Ọmọ pé sí. ìjẹ́ signatory ní ti Ilan Mahbub. Ṣé mo pé wọn àjẹ́ ti lánà àbú? Àbí mo Àmọ́ jẹ́- àkáǹtì kan bẹ pẹ́pẹ́ àwọn bàbá wa àtàwọn bá Abdulgani Kétu àwọn ni wọ́n máa ń sáìn kó tó lè jáde. Àkáǹtì dì sí o. Àkáǹtì wúlò sí tún wà títí nìsín. Bẹ́ẹ̀ ni o lè ọjọ́ Tó exist. ìtọ́tọ́lọ́ máa ní kọ́rọ̀ òde bíi nǹkan kọ̀ọ̀kan lèèyàn máa ń sọ. Ìjọ tó bá débi kọ̀ọ̀kan ni a máa ń sọ. Má jẹ́ kí PA ó dìjà o. Má jẹ́ kí PA má jẹ́ ó dìjà. Gbogbo ẹni tó bá ti dá ní PA mi. Sẹ́gmẹ́ǹtì kọ̀ọ̀kan ni PA oríṣiríṣi wà. Ìwọ ńkọ́? Èmi ni àgbà PA báyìí. رضي الله تعالى عنه. Èmi ni àgbà báyìí. Ńgbọ́ ókè nísìnyí. Nísìnyí wọ́n ti yọ dáṣẹ́ fún mi. Onísìnyí. Èmi lọ́wọ́ ọ̀tún báyìí. قال بعض السلف من شكا Afábùgẹ́nì nìyẹn. أعانكم الله. Afábùgẹ́nì nìyẹn. Àwọn afáwa dáadáa. Ó fẹ́ fún mi lówó kan láàárọ̀ yóò sọ fún mi. Allah. Ó sọ fún mi láàárọ̀ yìí ló fẹ́ fún mi. Sínú àkáǹtì. Ẹkùn àkáǹtì kọ́ ó láwọn ètò ó ti fún mi ní kọ́sá àkáǹtì inú àwẹ̀. Ó ní kó pọ̀ Wọ́n náà ní bínú.
ó ní kó pọ̀ o. torí pé àwọn bàbá ní bùkátà àwọn náà ní bùkátà tó. irọ́ ó ní kó pọ̀ tó ìtò òun. wọ́n ní ẹ̀ ní bínú. ó ní kó pọ̀ tó ìtò òun máa ń fẹ́ mi. wọ́n ní kò ní pọ̀ tó ìtò wọn táwọn fún àwọn bàbá o. àmọ́ àlùmọ́bù foundation ó bá wọn manage ẹ̀ bẹ́ẹ̀. wọ́n manage wọ́n manage. ẹ jẹ́ ká card number wọn bọ̀. Lukman ní. ẹ gbọ́ láti láìpẹ́. àbí gbọ́dẹ̀ ní ẹ̀fun. ẹ mú account number wá. káwọn ó máa ṣe wá sí lọ kó wọn máa. kò dẹ̀ ní jẹ́ fake alert láéláé. irọ́. àwọn bàbá òun lo fake alert. mo sọ fún ẹ pé yọ̀ọ́ ti fún mi ń tèmi náà. àlùkùnrin ayé wọ́n lè ká fi ṣe tàkì pẹ̀lú ẹni. bí a bá rán láti mí ìyá òkú. kí ni àbá wa من شكا إلى عبد مؤمن فكأنما شكا إلى الله. èyí tó wí yẹn bóyá káfa bẹ́ẹ̀ tó. àwọn bàbá ní gbogbo ẹrú ọlọ́run ọba tó bá wá ro ẹjọ́ ọlọ́run fún ẹrú ọlọ́run kan tó jólùgbàgbọ́ tó ní mímọ́ tí ìdí àfa rẹ̀ jẹ́ mímọ́ ọlọ́run náà ló wojú ara rẹ̀ fún. torí pé ni òun kò lẹ́nì kankan tí ó pèjọ ọlọ́run náà lọ. muhtajuna lima indahu wa huwa ganiyyun anhum. nípa wípé ọlọ́run bá ló rọrọ̀ tayọ gbogbo ẹ̀dá yányán. ọlọ́run ló rọrọ̀ tayọ gbogbo ẹ̀dá. laqad awjaba Allahu azza wa jalla ala ibadihi ad-du'a. nípa bẹ́ẹ̀ gbogbo ẹrú ọlọ́run ọba pátápátá gbogbo ẹ̀dá yányán lọ́lọ́run ọba ṣe ìmọ̀ ṣàdúrà ní ọ̀ranyàn lórí wa. ọlọ́run ṣe máa ṣàdúrà lọ́ranyàn lórí gbogbo ẹ̀dá. kódà ẹja tó gbé ànábì Yunus. ànábì Yunus àmì. ẹja tó gbé ànábì Yunus àmì. bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ yìí pé yìí ti ń bẹ lọ́wọ́n ọba ti pẹ́. ìtì ń bẹ lọ́hùn ti pẹ́. ìgbé kọ́lọ́run bá jẹ́ kó wọ́n wá fojú kan òkè pẹ̀. kọ́lọ́run jẹ́ kó òun fojú kan òkè yẹ̀pẹ̀. nígbà tádùá rẹ̀ ó wàá gbà ní ànábì Yunus wá fi já sínú omi. nígbà tádùá rẹ̀ ó gbà lànábì Yunus wá já sí omi. Yunus àmì ọlọ́run wá ní kó wá pọ̀ ànábì Yunus sí òkè padà. ó wá gbé ànábì Yunus àmì ọlọ́run wá ní kó wá pọ̀. ọlọ́run wá tara ànábì Yunus gba àdúrà rẹ̀ títí ńgbà tí. ọlọ́run wá tara ànábì Yunus ó fi gbàdúrà títí ńgbà tí pẹ́. ọlọ́run bá wá ní ara àbúrò rẹ̀ lòun ó ti gbàdúrà rẹ̀ tí wò ó sì mọ̀tọ́ sì fẹ́ fàbúrò rẹ̀ ń kókó má dìde. gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ gbé dìde nílé rẹ̀ yín kó aláàbúrò rẹ̀ ló jẹ́ inú wa ń bí ọ bóyá àtàrà ẹ̀ ni wọ́n sì ti dìde. ìwọ náà ní dìde nù. báwo ọba ti dìde ìwọ náà ní dìde. àǹbàlí ò gbọ́. gbogbo ẹni tí bá ti bínú orí ọlọ́run. àǹbàlí àfa ń ṣàfà yí báyìí. gbogbo ẹni tí bá ti bínú orí ọlọ́run orí ọlọ́run ní dọ́dọ̀ rẹ̀ náà nù. ó lè lo gbogbo ẹ̀tán lẹ́ẹ̀kan náà. ò lè lo gbogbo ẹ̀tán. àbúrò rẹ fẹ́ dìde látara dídìde rẹ̀ náà sì ré ìwọ náà ó ti dìde ìwọ wá ní kò ní dìde bí ó ti dìde ìwọ náà ò ní kú lójú kan. kò mọ̀ bóyá mọ́tò tóun ó kọ́ lò láyé bóyá mọ́tò tí ọ̀rẹ́ òun lò àbí tàbúrò òun lò lọ́lọ́run ò ní kó kọ́kọ́ gbé fóun tí yóò fi ṣínà mọ́tò ó wá ní mọ́tò rẹ̀ tí ń lò yẹn kó tiẹ̀ lásídẹ́ǹtì. ó wá ní kí mọ́tò tí ń lò òun kó tiẹ̀ lásídẹ́ǹtì bóyá bó bá gbé fún ọ nílẹ̀kùn pọ̀ ń lo mọ́tò tó bá fi ọ̀pọ̀lọpọ̀ kí ni ó fi sí kí ló ń dara rẹ̀ náà mú fún mọ́tàyà mọ́lẹ̀. kódà àwọn Yorùbá ò máa ní orí ọmọ ń pọ ọmọ wáyé. kódà àwọn Yorùbá ní orí ọmọ máa ń pọ ọmọ wáyé àwọn obìnrin ò máa forí ọmọ kókó wọ́n máa fi ra ìdodo wa. àǹbàlí báwọn Yorùbá bá wá ní orí ọmọ ń pọ ọmọ wáyé. bí Yorùbá bá ní orí ọmọ ń pọ ọmọ wáyé. má sọ yí pé àwọn Yorùbá irọ́ wọn pọ̀ àròsọ wọn pọ̀ o. má láwọn Yorùbá irọ́ wọn pọ̀ àròsọ wọn pọ̀ o. orí baba ńlá wa Ànábì Ibrahim ló ti ṣẹlẹ̀ o. orí baba Ànábì Ibrahim ló ti ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ Sárátà àti Ájárà. lórí ọ̀rọ̀ Sárátà àti Ájárà tó bí Ìsáákù àti Ìsmáílù. báwọn Yorùbá náà bá wá wíru rẹ̀ hàn wí nínú ọ̀rọ̀ Ànábì Ọlọ́run. báwọn Yorùbá bá wí bẹ̀ ìmọ̀ Ọlọ́run tọ́lọ̀ fi mọ̀ wọ́n ni wọ́n fi wí. kí ló tún wá wí. àní ọmọ ń tẹ̀yà mọ́lẹ̀. ud'uni astajib lakum. Ọlọ́run ní ẹ pè mí bẹ́ẹ̀ bá ti ń pè mí yín máa jẹ yín. Ọlọ́run ní ẹ pè mí bẹ́ẹ̀ bá ti ń pè mí máa jẹ yín. innal ladhina yastakbiruna an ibadati. ó ṣe fáyà yẹn lẹ̀ kó lọ síbi mọ́ yàbá òbí kún káfí yẹn rándọ̀ fún tọ́pìkì yìí. ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum. Ọlọ́run ní tí ò bá kí n ṣe tàdúrà yín. Ọlọ́run bí ibà ṣe pé ẹ máa ń pè mí láàárọ̀ ẹ ń pè mí lọ́sẹ̀ ẹ ń pè mí lóru ni. dùáwù tó wà ń bẹ̀ yẹn náà. àdúrà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń dùáwù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń. ó lè jẹ́ dùáwù ó lè jẹ́ sọ̀láàtù. ó lè jẹ́ àdúrà ká pọ̀ lọ́hùn dàrẹ́tì pẹ̀lú tẹ̀síbà ó sì lè jẹ́ àdúrà tá a máa ń
ń ṣe tá a máa fi ń Ìbẹ̀ nínú kẹ́kọ̀ọ́. àwọn èèyàn mẹ́jọ tó ní tí wọn lọ́lọ́wọ́n bá ń wò tí ò ṣe payé rẹ́. Ìbẹ̀ nínú àwọn èèyàn mẹ́jọ tọ́lọ́run Ọlọ́run wò tọ́lọ́run fi ṣe torí àpáyé rẹ̀. Ọlọ́run ní lópin bàtà bá rà wọn tí wọ́n sì ń forí kanlẹ̀ tó ń rùkú fọlọ́run òun ò ní payé rẹ́. Ọlọ́run ló ní payé rẹ̀ lópin ìgbà táwọn èèyàn bá ń kírun òun ò ní payé rẹ̀. Tàbá wá ní dùháwù tó wà ń bẹ̀ pé sọ̀ láti lọ́lọ́run bá ń sọ àṣíwí. Tabaládùá ti ń bẹ́ẹ̀ ìrun Ọlọ́run sọ àṣíwí. Tàbá sì wá ní dùháwù tó ń bẹ́ ń bẹ̀ wípé àwọn tó ń bẹ Ọlọ́run ọba pé dákun 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 mọ̀sílẹ̀ ní àṣírí. Tabaláwọn ti ń bẹ̀rẹ̀ pé Ọlọ́run dákun ṣe léyìí má ṣe léyìí láàárọ̀ lọ́sàn-án lóru ni àṣíwí. Kí wá ló wí? Ọlọ́run ní jẹ́ ṣìwí láéláé. ما يعبأ بكم ربي لولا دعاؤكم. Ọlọ́run ní ẹ̀yin èèyàn wọ̀nyí àtẹ̀yìn àtàlìjọ́nú. Ọlọ́run lẹ́yìn àtàlẹ́jọ́ Ẹ jẹ́ kankan lójú mi. ẹ jẹ́ kankan lójú mi. Ẹ wúlò kankan fún mi o. Ẹ wúlò kankan fún mi. Ìní nǹkan tí fẹ́ fi yín ṣe o. Ìní kankan tí mo fẹ́ fi Ìwọ́rì ṣe. nípa yín o. Ìwọ́rì nípa yín. Ọ̀rọ̀ yóò múmú láyà mi. Ọ̀rọ̀ yóò múmú láyà mi. Yóò bá kí n ṣe tàdúrà. Bí ìbá ṣe pé ẹ̀ ń ṣàdúrà ni. Àbí bí ò bá kí n ṣe tàwọn tó ń ṣàdúrà Bí ni. ìbá ti ṣàwọn aládùúrà ni. Ìbá kílẹ̀ gbogbo yín kúrò Ìbá lórílẹ̀ kílẹ̀ gbowó yín kúrò lórí rẹ̀. ẹ wúlò fún mi. Torí pé ẹ̀ wúlò. Wúlò fún mi o. فقد كذبتم. Nípa pé ibẹ̀ tí ìfàìmọye ìgbà pè mí nírọ́. Ìbá ti fa ìmọ̀ ìgbà pè mí Ọlọ́run nírọ́. فسوف يلقون لزاما. Tó bá jẹ́ pé kémi náà wà ní mo fẹ́ wùwà ọba bíi tiyín ni. Èmi ìṣọba tó rorò ni. Bẹ́ẹ̀ni bá jọba tó rorò ni ẹ̀ bá mi ń bù bá ni. Ọlọ́run bá rọrùn ni àbámọ̀ gbọ́dọ̀ عن ní ابن bùbá ni. عباس رضي الله عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك فإذا سألت فاسأل الله فإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفعوك لا ينفعوك إلا بشيء قد كتبه الله لك وأن الأمة لو اجتمعوا على أن يضروك لا يضروك إلا بشيء قد كتبه الله لك رفعت الأقلام وجفت الصحف. Ìgbà kan èmi náà ní làákàyè tí màá fi ń hàn nǹkan bẹ́ẹ̀. Anakumullah. Nígbà kan èmi náà máa ń ha bẹ́ẹ̀. Àbí? Bí n bàbá ha bẹ́ẹ̀ mọ̀ ń sìn. Anakumullah. Ṣèbó òun ha kó lè bá máa kà á fún mi ni. Radiyallahu ta'ala. Èmi náà máa ń ha bẹ́ẹ̀ nígbà kan. Kí ló wá wí? عن ابن عباس قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما. Ní sùúrù ṣáà ti tírìtì ìmọ̀ọ́nì papọ̀. Bẹ́ẹ̀ni, Ṣáà ti tírìtì ìmọ̀ọ́nì. bẹ́ẹ̀ni. Kí n tó lọ síbi tó. Ṣé kò sí tó fẹ́ wí mọ́ níbi ìmọ̀ọ́nì ká tó lọ? إلا أن الإيمان يزيد وينقص. Ok, yẹn nìkan náà ló kù. Ihun tí ń jẹ́ ìmọ̀ọ́nì yìí máa ń dínkù. Ìdí ń jẹ́ gbàgbọ́, ìmọ̀ ń dínkù, ìsì máa ń lékún. Ọlọ́run bá má dín ìmọ̀ọ́nì wa kù. Ọlọ́mọ di mẹ́ni wá kù, ọlọ́jọ́ máa lékún ni. Ìmọ̀ọ́nì wa máa ń dínkù, ìmọ̀ọ́nì ẹ̀dá ò máa dínkù, yóò sì máa lékún o. Ìmọ̀ni ẹ̀dá ó máa dínkù, yóò sì máa lékún liyazidadu imana ma'a imani. Ọlọ́run bá ní òun mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ láti lé ìmọ̀ọ́nì wọn kún ni. Ọlọ́run lóun máa máa ṣe bẹ́ẹ̀ láti ṣàlékún ìgbàgbọ́ wọn. Àyà yẹn jẹ́ ká mọ̀ pé ìmọ̀ọ́nì ẹ̀dá máa ń lékún. Àyà òun jẹ́ mọ̀ pé ìmọ̀ni máa ń lékún. Àmọ́ ìmọ̀ye kan wá ń bẹ tí àáfàá yóò tírìtì o. Anakumullah. Nínú ìwé tó ń bẹ lọ́wọ́ ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ìwò tẹ́lẹ̀, ìṣẹ́jú kan péré náà mo fi wò ó. Nígbà tó wá bá mi lé lọ́nbẹ̀ yẹn mo wò ó. Àwọn nǹkan ń bẹ ń bẹ, àmọ́ jẹ́ ká lọ síbi yìí tó ọkà. Táfà tó kọ́ bá ti ní àtírìtì ẹ̀, àfa Abdul-Lateef ni òye àtírìtì ẹ̀. Jẹ́ ká kàyí tó kà lọ́yọ̀ láti ọ̀dọ̀ Ali ibn Abbas. عن ọmọ ابن Abbas. عباس رضي الله Kí تعالى ló gbà عنهما wá láti ọ̀dọ̀ ànábì, kí ló dún ṣẹlẹ̀? قال كنت خلف رسول الله Ó ní níjọ́ صلى kan الله عليه Ọlọ́run bẹ ní وسلم ẹ̀yìn يوما. ànábì wa Muhammad. Ibn Abbas ní lọ́jọ́ kan, òun bẹ̀rẹ̀ yà Ànábì wa Muhammad gẹ́gẹ́ bọ́ ọmọ kí ó ti máa ń bẹ̀rẹ̀ yà àfá rẹ̀. فقال يا غلام Ànábì wa sọ pé ìwọ ọmọ yìí, أعلمك كلمات mo fẹ́ fi gbólóhùn kan, mo fẹ́ fi mọ̀ ọ́. Mo fẹ́ fi àwọn gbólóhùn kan mọ̀ ọ́. Mo fẹ́ fi àwọn gbólóhùn kan, mo fẹ́ fi mọ̀ ọ́. احفظ الله
الله máa ṣọ́ ọlọ́run anakumullah. يحفظك ọlọ́run máa ṣọ́ wọn náà. احفظ الله àní kó o máa gbìyànjú láti máa ṣọ́ ìwọ ọlọ́run. تجده تجاهك ó máa rí ọlọ́run ní gbogbo ìgbà tí wọn náà bá nídìí rẹ̀. فإذا سألت فاسأل الله tó bá nídìí kan láti béèrè ọlọ́run nìkan ni ó béèrè lọ́wọ́ rẹ̀ kó má bàa kàbùkù. فإذا استعنت فاستعن الله bó bá nídìí ìrànlọ́wọ́ lọ́dún èèyàn ọlọ́run nìkan náà ni ó tọrọ ìrànlọ́wọ́ sọ́dọ̀ rẹ̀. واعلم أن الأمة wọ́n lọ mà pé dájúdájú tí wọ́n ń pè ní ìjọ لو اجتمعوا على أن يضروك tí gbogbo wọn bá kójọ pé bá a ti kójọ yìí á fìtínà rẹ á dà wọn láàmú á báyé rẹ jẹ́. لا يضروك إلا بشيء قد كتبه الله عليك lọ mà pé gbogbo dọ́là wọn ó ṣe fún ọ̀hún ìkankan wọn à lè tu ìyẹ́ kan báyìí lára rẹ àyàfi bí ìbá ṣe pé tó ti wà lákọọ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run ó ṣe fún ọ. وأن الأمة لو اجتمعوا على أن ينفعوك wọ́n lọ mà pé gbogbo ìjọ ayé ọkùnrin ní obìnrin tó bá kóra wọn tó gbá bá a ti kójọ yìí á sọ ọ́ dolówó á sọ ọ́ dolọ́là á ṣe ọ́ láǹfààní á jẹ́ kó dèèyàn láyé. لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك lọ́mọ pé wọn à lè ṣe kankan fún ọ àyàfi tó ti wà lákọọ́lẹ̀ ọlọ́run pé yóò ṣe náà ni wọ́n ṣe. رفعت الأقلام وجفت الصحف ìjọ tí wọ́n ti ń kọ kádàrá wọ́n ti parí rẹ̀ ọlọ́run sọ pé pẹ̀tì sọ wọ́n ti gbé gègé sókè kódà tàdá tí wọ́n fi ń kọ́dà tàdá náà ti gbẹ. kádà Allahu akbaru. لا تشكون لغير ربك شدة هو العليم وغيره لا يعلم وإذا شكوت إلى العباد كأنما تشكو الرحيم إلى الذي لا يرحم. ẹ ń gbé kalẹ̀ ní mathalul aala wal qudwatul hasana fún wa. ìkọ́ṣe tó dáa kò sí ní tá a tọrọ fún wa tó ju àlékún ẹ̀mí gígùn lọ. ayé ń gbádùn wọn ọkùnrin ń gbádùn wọn àfa Muhammadu Lawal obìnrin ń gbádùn wọn anakumullah ọlọ́jà rí gbẹ́sà ọ padà ṣe èyí tó ọfẹ ṣe radiyallahu ta'ala anhu ó ti yé anakumullah ọ mọ̀ pé ìbáyọ̀ pílánì ọ̀rọ̀ anakumullah. ìráyà tọ́lọ́run bá bá à ń rí wọn ní shakhsiyatan mutamayyizatan. ní personality kan tó wà spectacular lọ́dọ̀ ń gbé wọn kalẹ̀. torí pé etí máa ń tètè fa àbùkù fáfá òun ni kí ọmọ kéwú máa rí gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ kó máa rí lára rẹ̀. idha kana al-alim ma'rufan bil-ma'asi wal-a'tham. nígbà tí àbíká sọ pé tí onímọ̀ kan tó bá gbajúmọ̀ tó bá pọ́pùlà pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀. tilka al-fawahish tanqus karamatihi. gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe òní lẹ́ni wọ́n rí ní kílọ̀bù ọ̀la wọn ti rí ní swimming pool gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe òní ni ó máa dí àpọ́nlé ara rẹ̀ kù. àwọn èèyàn ọwọ́ ní jẹ́ ká mọ̀ pé orúkọ nǹkan méjì ni máa ń bàjẹ́ nǹkan méjì náà ni máa ń túnṣe. nǹkan méjì ni mò ń kọjá. ẹni tó lórúkọ fúnra ara rẹ̀ ní máa ń tún orúkọ ara rẹ̀ ṣe. àwọn míì tó bá rò mọ́ wọ́n máa ń tún orúkọ rẹ̀ ṣe. bẹ́ẹ̀ni bí bàbá ń sìn tó máa ń ṣe wáàsí wọ́n ní àwọn òkéwú lọ́dọ̀ ẹnì kankan bàbá tó bí àwọn nìkan náà ló kọ́ àwọn ní kéwú. ìyá máa ń ṣe aláwọ̀. àwọn ò gba sàtífíkẹ́ẹ̀tì àbá kankan ẹ dákun sí àpọ́nlé ni àbábùkù. àpọ́nlé ni èyí. wọ́n dá àpọ́nlé náà padà sọ́dọ̀ bàbá tó bí wọn. ó ń jẹ́ kí orúkọ náà kó tún ó tún pọ́líṣì orúkọ náà kó tún máa bright sí i. bàbá wa Al-Mahbub bí ọlọ́run bá gba orúkọ yín jẹ́ mubasharatan ọlọ́run bá gba orúkọ yín jẹ́ gbẹ́rù mubasharatan. ẹgbẹ́ máa ṣàmì. ẹ jọ pé amínú. afa ẹlẹ́kọ̀ọ́ ó ní innal hilala idha ra'ayta numuwahu ayqanta an sayasiru badran kamilan. innal hilala idha ra'ayta numuwahu ayqanta ayqanta an sayasiru badran kamilan. ayqanta an sayasiru badran kamilan. ìmọ́lẹ̀ tí máa ń ga roro innal hilala àti bí hilal
láyé ẹ ti wá di ìmọ́lẹ̀ ńláńlá tí ń tàn mọ́lẹ̀ láàárọ̀ tí ń tàn mọ́lẹ̀ lọ́sàn-án tí ń tàn mọ́lẹ̀ lálẹ́ ọlọ́mọdé wọ̀kùn láéláé ọ̀dọ̀dá ilaha illallah gbogbo àwọn tá a nífẹ̀ẹ́ bàbá wa torí pé al-mahbubu náà yakunu al-mahbubu mahbuban lada an-nasi. ẹni tí bá jẹ́ ayé ẹni ayé ń fẹ́ ayé ò máa nífẹ̀ẹ́ rẹ̀ sí náà ni. wa alqa aw ulqiya alayhim hada al-laqabu bi adwarikum al-malmusa wa majhudatikum al-manshuda. ó kọ yí bàbá wa tá a jẹ́ al-mahbubu látara ìgbìyànjú àwọn bàbá wa látara mímọ̀ àwọn bàbá wa náà jìyà fún orúkọ yìí àwọn náà ṣègbìyànjú fún tó orúkọ yìí náà táwọn náà ṣe wọ́n proud of the orúkọ. wa arafakum al-anama bil-judi fi jami' al-jawanib. tí gbogbo ayé omi tí wọ́n dá ọkọ̀ al-mahbubu mi kan. o ti ṣe nǹkan mi ọ̀tọ̀ ní nǹkan mi táwọn máa ń sọ ọ̀tọ̀ ní nǹkan mi tó wọ́n tún gbà mí. bàbá wa Mahbub arafakum al-anama bil-judi ayé mọ̀ ìgbìyànjú pé al-judu kò ṣe pẹ̀lú ọ̀rẹ́ àrùnkùnmọ̀. ayé mọ̀ yí pẹ̀lú ọ̀rẹ́ wa tilka al-kalima fi kulli ma ta'miluhu kalimatu min al-ma'ani ọ̀rẹ́ títa wọn gbogbo títúmọ̀ ọ̀rẹ́ máa ń túmọ̀ pátápátá yẹn bá lọ́dọ̀ wọn. Wallahi. Kì í ṣe àwọn mímọ̀ Bẹ́ẹ̀ni. Kì í ṣe àwọn owó Àṣírí. ẹ̀yin náà lẹni wá tún kówó kalẹ̀ fún wa Wallahi. kì í ṣe àwọn àṣírí Bẹ́ẹ̀ni. bí àbá wọlé àwọn kan gbé káńsù jáde ní mọ ọkọ̀ yìí tó bá wù ọ ni kì í ṣe àwọn aṣọ kódà nínú àwẹ̀ bíbá yìí à ń lọ wá sí kan náà ni tẹ̀jí ní sí fìlà tó wà lórí wọ́n tún fún mi fìlà tuntun. Ẹ ti gbà sọ́lẹ́wù. fìlà òun ni ọmọ akẹgbẹ́nu sọ fìlà òun ni mo dé lọ bí tá a ti lọ ṣe wá sí. Bẹ́ẹ̀ni. mo wá débi wá sí àwọn kan wá ń sọ kalẹ̀ sí mi lórí àwọn lè pè mí náà ni mò ń sọ àwọn sọ pé fìlà tó wà lórí mi ló ń sọ. ọlọ́jà rí i pẹ́ o ọlọ́jà rí i pẹ́. náà gbogbo àtàkù àmọ̀rírì yìí wọ́n ti máa ń sọ gbogbo wallahi arafna juhdakum. Àgọ́ àmàlẹ́jú yìí. nuqaddiru juhdakum. A sì compensate gbìyànjú yìí. nuqaddiru ikhlasakum. Ìṣe mímọ́ yín a compensate ẹ̀. nuqaddiru i'tirafakum al-jamil al-shaykh. A appreciate gbogbo ìdúró dédé yín pẹ̀lú àwọn bàbá. Ọlọ́run tí ó tan ìmọ́lẹ̀ yìí tó wá jẹ́ kí ìmọ́lẹ̀ náà tàn sáwa náà lójú tá a fi wá tẹ̀lé ìmọ́lẹ̀ yìí. Ọlọ́run máa pa ìmọ́lẹ̀ náà. Àmín. Kó máa pa àwa tá à ń tẹ̀lé ìmọ́lẹ̀ náà. Àmín. Kó máa wà á lé wa kúrò nínú ìmọ́lẹ̀. Onígbọ́nà bá ti léyàn kúrò nínú ìmọ́lẹ̀ ìgbọ́dọ̀ tó kù ní ọ̀dọ̀ náà kùkù nù. Ó bá dá tó kéde lẹ̀. Bísímìlá ìnà àtẹ̀lẹ̀ ọlọ́mọdé máa padà síbú. Gbogbo àwọn tí wọ́n fi gbà gbogbo alámójú ara wa. Látòrí mọ̀ sí lórí àfọwà bí àfọwà bí bùnú olórí ọ̀dọ́ gbogbo akọ́kọ́tà àtàwọn ọlọ́mọdé àwọn àgbàrá àdídélé ká bá wà nílẹ̀ àdídélé ká gbogbo àdídélé ká gbogbo ọkọ àdídélé ká gbogbo oní tá a filẹ̀ nílé ọlọ́mọdé àbá ń bẹ̀ bísímìlá iná àtọ́ iná. وفي هذا المجال أو نغتنم هذه الفرصة السانحة لنسوق تحية خالصة إلى أستاذنا الحاضر. Àwọn lo opportunity yìí á fi kí àfáàwọ̀ àgbà. العالم الكبير Onímọ̀ àgbà. عرفناهم نورا من أنوار الشيخ الجالس. Àmọ́ yín ní mọ́lẹ̀ látẹ̀wá gbàmọ́lẹ̀ òní látara bàbá wa àgbà tí ń bẹ lórí ìdòkó. واقتبسوا أشياء متفرقة من شيخ. Ẹ ti wá mú àwọn nǹkan oríṣiríṣi tó dáa látara bàbá wa. وهذه الأشياء كلها إيجابية أو إيجابية. Gbogbo nǹkan tẹ́ wá múra àwọn bàbá wa gbogbo nǹkan tó wà positive ni. Bàtà ìgbà àwọn bàbá wa gan fún àwọn gan positive. علما Ní mímọ́ ẹ̀ mú. وتقوى Nítorí àbẹ̀wò ọ̀rẹ́. وإحسانا إلى الناس أو إحسانا إلى الآخرين. Kẹ́ ẹ wá ṣe dáadáa sáwọn èèyàn ní kọ̀rọ̀ ní gbangba fi jọ àwọn bàbá wa ni. والنفقة Kẹ́ ẹ wá tún wá ná owó. ورقيق الحواشي. Kẹ́ ẹ ti kẹ́gbẹ̀ẹ́ tún wá rọ̀. لين الجنب Àárọ̀ kò mú wọn. ويعامل الكبير كما يعامل الصغير. Ẹ tún wá ń bá òye àwọn àgbàlagbà ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bá àwọn kéékèèké ṣe. وكان حريصا شديدا للعلم وتقدم. Ẹ tún wá jẹ́ tó lójú kòkòrò gan níbi mímọ́ àti níbi kíkíyàn lọ síwájú. لذلك تقدم أو لذلك صار خريجا لجامعة الأزهر. Látara pé ẹ jẹ́ onígbìyànjú àtẹni tí ń lọ wájú ẹni tí ń fẹ́ kí máa lọ wájú òun náà lè fi jẹ́ ex student ní Jamiu
والفيوضات نسي أبي بوم بوم فو الفا عبد الغني محمد الأول مو بواشي أدواء في أدواء دا أدواء باريس بارسولا بابا فليتفضل مشكورا آلكم الله. الحمد لله رب العالمين. 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 والحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. gbogbo tí ń jẹ́ ọpẹ́ pátápátá tí Ọlọ́run ni. Alhamdulillah. Atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún Adéwálé Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ yìí kó máa dúró lọ́dọ̀ Ànábì Muhammad nìkan. Sallallahu alayhi wa sallam. Kó lọ́dọ̀ Maulana Sheikh Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. Kó lọ́dọ̀ Maulana Sheikh Ibrahim Iyas. Kó lọ́dọ̀ Maulana Sheikh Mukaddam Muhammad Al-Awwal. Àwa fi ọlá àlùbáríkà àwọn bàbá yìí a fi bẹ̀ Ọlọ́run kí Ọlọ́run ọba kó jọ kó jẹ́ àrí Maulana Sheikh Muhammad Rabi pẹ́. Maulana Sheikh Muhammad Rabi Radiyallahu ta'ala anhu. àwọn ní gbogbo nǹkan. Wallahi. Wàláhì àwọn ní gbogbo nǹkan. Ní kọ̀rọ̀ ní gbangba Maulana Sheikh Muhammad Rabi ni. A wá fi àlùbáríkà bàbá a fi tọrọ ẹ̀mí gígùn a fi tọrọ àlàáfíà àlékún karamọ̀ àlékún mímọ̀ fún àwọn bàbá wa tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀. Maulana al-Mahbub kí Ọlọ́run ọba òjò kó má ṣàlékún gbígbàdúrà àlékún karamọ́ọ̀tì kọ́lọ́run ọba má ṣàìṣe àlékún gbogbo dáadáa àlékún gbogbo oore kọ́lọ́run ọba òjò kó má ṣàìṣe. A wá fi àlùbáríkà tí a fi tọrọ tàwa ọmọ kéwú lẹ́yìn yìí sà. Bó tiẹ̀ jẹ́ wípé èmi jẹ́ kékeré nínú wọn. Àfá Awal irun táwọn ọ̀gá ń ròyìn yẹn àwọn àfá Lawali Tibiyani ti kọ́kọ́ wà láàyè yẹn kọjá. Àwọn Haji Lukmanu Bidmos ní Kótọ́nù àwọn náà ti wà láàyè yẹn. Àwọn Haji Abdulrahman Títílọpẹ́ àwọn náà ti wà láàyè yẹn. Àwọn tèmi kọ́ ṣe gangan lọ́dọ̀ bàbá nìyẹn. Gbogbo oníkálukú pátápátá kò wá sẹ́ni tó yẹ lórí ojú ọ̀nà ibi tí bàbá fi wá sí. Alhamdulillah. Kọ́lọ́run ọba òjò kó má ṣàìṣàlékún ìlọsíwájú yín sá. Gbogbo àwa ọmọ kí ó pátápátá lábẹ́ yín kò sí bá ṣe lọ ta kéèkì ní sílábọ̀sì là ń kà. Nígbà tá a bá tún dé náà àbá tó pọ̀ ẹ̀sà ó pọ̀ nílẹ̀ tá a bá alhamdulilayi. Kódà mo gbọ́ tẹ̀fsírì tí mi ì gbọ́ rí. Èyí tí mi ì gbọ́ rí kódà mo gbọ́ nínú àwẹ̀. Ẹ̀rí tí mo pa tẹ̀fsírì jẹ́nu àwẹ̀. Tí ò bá jẹ́ ní tó jẹ́ àjẹ́ pé mo ò ní àyè ò ráyè yọ. Bí ó dẹ̀ bá yẹ òyọ mo gbàdọ̀ wà lórí live throughout. Ayé ti lu jára. Kò sí torí kinní kan kọjá wípé gbogbo bá ṣe lè lọ tá a bá bọ̀. Àwọn àfá Lawali Tibiyani báwọn náà ṣì ń bọ̀ wá wọ́n ṣì tún máa dọ̀pálẹ̀ ni. Kọ́lọ́run ọba òjò ẹ̀mí gígùn yín òun ló jẹ wá lógún. Àlàáfíà yín òun ló jẹ wá lógún sáà. Kọ́lọ́run ọba òjò àlùbáríkà àlùkùránì tẹ gbójúlé. Àlùbáríkà àlùkùránì tẹ gbójúlé tẹ fọkàn tẹ. Kọ́lọ́run ọba òjò kó má ṣàìṣàdékùn àdáfíà. Ó ṣàdékùn ẹ̀mí gígùn. Gbogbo àwọn àjọmọ́ náà irun tá a wá ń
qalilun min ad-dahr. ẹ ṣeun. A'anakumullah. àmọ́ nísìnyí kò síbi tẹ́tí gbà ló máa kú tí mo mọ̀ wípé ó kù ìbí báyìí ni. Káṣà fún wọn ni wá. Káṣà fún wọn ni wá. Káṣà fún wa ni wọ́n. Wọ́n dúró lọ ni. Tó bá jẹ́ káṣà àìmọye ọ̀dì tó dá sèmi lára gan-an lẹ́nuwé ò lè go. Torí àwọn àwa mo rántí níjọ́tọ̀rọ̀ Cairo ṣẹlẹ̀ ìgbẹ́ni ọ̀wà fún ọ̀dọ́ ni. Àkó gbọ́dọ̀ lọ lásán bóyá ìlú jáde. Wà láì wọ́n lè gbàgbé ọ̀rọ̀ tí mo sọ yìí. Àwọn lè gbàgbé. Torí mi dáadáa tí wọ́n ṣe pọ̀ kọjá kọ́rọ́ ti mi kan. Níjọ́ tèmi náà wá dọ̀hùn, àwọn tí wọ́n wá ròyìn fún wa, báyìí ló ṣe rí, kíní kan ló ṣe rí. Nígbà tá a wá wò pé àlùmọ̀bùbù ní wọ́n ní ká ṣe báyìí, wọ́n ní tílẹ̀ bá rọ ẹ̀dá báyìí, ẹgbà mo kọ́kọ́ wàláhì nínú tí ò ṣẹlẹ̀ rí ló kọ́kọ́ ṣẹlẹ̀ sí. Ó kẹ́ dáadáa. Pẹ̀lú ògo Ọlọ́run ó sì ń kẹ̀ lọ́wọ́. Kọ́lọ́mù ọba òjọ́ tí ń wà ẹ̀ ń ojú rí. Kọ́lọ́mù ọba jọ kó má ṣàì jẹ́ kẹ́ ẹ máa wojú rí láìláì. Gbogbo àwa ọmọlẹ́yìn yín àtàwa ọmọ kéwà àtàwọn jọ̀mọ́ kọ́lọ́mù wá ṣàì wá gbàdúrà ẹnìkan. Kọ́lọ́mù ọba òjọ́ kó gbàdúrà gbogbo kálukú ju èrò tí yín gan lọ lórí wa. Kọ́lọ́mù ọba òjọ́ àlùbáríkà yín níwájú Ọlọ́run. Àlùbáríkà pàápàá àáfàá wa àgbà lówó Kọ́lọ́mù ọba ọmọ ṣàì gbájú bẹ́ẹ̀ lọ. Ọlá bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Àkùnlá èyí tó gbà sá. Allahu akbar. Allahu akbar. Wallahi. Allah. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahim. اللهم يا من لا تسقطه الأعواصي ولا تتعبه الأصوات من فوق سبع السماوات ولا من الأرض ويا من لا ينسيه طول الزمان مسألة عفو ويا من هو كل شيء وإليه كل شيء وفيه كل شيء وإليه كل شيء وبه كل شيء وله كل شيء يا من تصرفاته الدنيا والآخرة ويا من سريانه في كل شيء يا من هو القدرة ولا قادر غيره يا من هو الإرادة ولا مريد غيره يا من هو السمع ولا سميع غيره يا من هو البصر ولا بصير غيره يا من هو الكلام ولا متكلم غيره يا من هو العلم فلا عالم غيره يا من هو الحي فلا حي غيره يا من هو أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم بهذه الأسماء الحسنى وأوصافك العليا وبسر أول التجلي الحقيقي الإمام الأكبر سيدنا محمد صلى الله عليه وسلم وبكرامة خاتم الأولياء سيدنا أحمد بن محمد التيجاني وببركة حامل الشريعة والحقيقة الشيخ إبراهيم عبد الله إياس الكولخي وبداء جميع الأولياء وبداء الأنبياء والأولياء أجمعين أن تقضي حاجاتنا وقهر أعداءنا وأنت قلت في كتابك ولقد سبقت كلمة نادعين إنهم لهم المنصورون وإنا لهم الغالبون آمين 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 اللهم آمين. Ọlọ́run jẹ́ ká rí àwọn ọ̀gá wa pẹ́. Ọlọ́run jẹ́ ká rí àwọn ṣéyìn wa pẹ́. Ọlọ́run jẹ́ ká rí àwọn. آمين 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 اللهم آمين اللهم آمين 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 ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.